Èyé Akin. Èyé Akin. Ìjọ̀gbọ̀n lé wàhálà dé o. Rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. Èyé Akin tí mo bá ròde. Àfíjú ni kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyé Akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfíjú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyé Èkìtì tó délu Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ kẹyàn wọṣẹ́. Tèmi ni ọgbà, tèmi ni ọmú. Màá dùn ọ́ o, màá dùn ọ́ o, màá dùn ọ́ o. Bá mi ṣètọ́jú Àdìgún security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn, ṣọ́ wọn láṣálẹ́. Àdìgún o, olórí púpọ̀ tẹ̀lé. Òun Yèyé Akin fine fancies wọ́n ti jọ lẹ́pọ̀. Yèyé Akin onítèmi adúmáradán. Yèmí nù, mọ́ kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o, kò sẹ́lòmíràn. Èmi lè yẹ Akin, èmi mo bí wù mí. Agbọ́mọ dání afẹsẹ̀jọlẹ̀ lọ́gànjọ́ òru. Nímọ̀ mi nù. Bọ́mọ ò bá sùn, yèyé ò ní lè sùn wó. Mọ́ yọ̀ fẹ́ mọ̀ mí. Bọ́mọ ò bá jọjọgbọ̀n lé wàhálà dé. Sáyé lọ bá mi gẹ́ lẹ́wù yẹn wá. Lẹ́wù. Ètè jàre ó mọ̀ pé mo lálejò bí lọ́sẹ̀. Welcome to my beautiful little couple. Ọlọ́run àti tó ń wọlé lòdì mo fi gbogbo ayé mi mo gbé ní over 1 over 2 over 3 a BTS pé mọ́mí mi máa gbà tí mọ́mí ò bá gbà Ọlọ́run ẹ pa mí ẹ waste mi Ọlọ́run waste mi. Ìyá Akin. Ọ̀rẹ́ mi rè. Ǹlẹ́ mà. Ẹ jíire kéètì kẹ̀ ayò Ọmọ Odò ni. ọ̀rẹ́ àbí àfẹ́sọ́nà ẹ̀. Àwọn kọ̀tí ní ìlú jẹ̀gẹ́ yẹn. Okun mọ̀dìwé mi nù ó yá jòkó. Lọ́pọ̀ wẹ̀ bọ́ọ̀lẹ̀lẹ̀. Gbé bàgẹ́lẹ̀ pẹ̀lẹ́ ilẹ̀ ìlàjẹ́ wẹ́yà. Ìlàjẹ́ ẹsẹ̀ odò. Omi kan náà lájọ́jọ́ mú. Àtòǹdó àtèkìtì kan ní láyà. Iye rẹ̀ sí kọ́. Bàbá rẹ̀ sí kọ́. Ọmọ wẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀. Ó máa ń ṣeré. Ọmọ aláìkà àti ṣákìrí sàyà. Jíbárí. Tàrí ti jẹ́. Ọmọ Yèmí ló mú wálé. Jẹ́ kí mi aṣẹ́ lálejò sí ká mi. Ó kú jàre. Ká orúkọ rẹ̀ mi bèrè mìíràn tí. Blessing. Ìbùkún lọ jẹ́ fúnlé ìwé rẹ̀. Yeah, my mom is nice. You get to know her. I think she likes you. I love her already. Kàmínú Akin. Ọmọ Akin. Ó kú. Wọ́n mi èmi nìkan tán. Irọ́ o, kéde ọmọ máa ń gbé síbẹ̀ ni Akílẹ̀ máa ń gbé síbẹ̀. Orí mi ò máa sí o, ẹlẹ́dàá mi ò máa sí o. Àtìgbà yẹn mo ti ra ní kékeré tí mo ti ní gbọ́njú, mo ní gbàdúrà sọ́lẹ́dùà pé ń bá máa má rè báyìí tí mi rí lé gidi wọ̀. Ìyá ọkọ ya ká kẹ́mi lójú, kẹ́mi ní mú. Màmá Àjọkà gé ni o. Ṣé ẹyọ kan ni mo bá ń kọ? Ẹ ṣe yẹ àbọ̀ yóò ju ẹyọ kan. Ọmọ mú gan. Jẹ́mi àṣẹ, ọ̀yá, ọba ti tó kó wí. Yóò jẹ́ mi tó bọ̀ ṣẹ́, jẹ́ mi ṣẹ́. Ní sùúrù, oòrò yọ̀mọ̀yọ̀mọ̀. Ní sùúrù o. Akin, ọmọ ká àlejò. Ẹyọ, ní sùúrù ọkàn jù. Wọ́n lọ ní. Káàkiri yóò mójú ara rẹ̀ rí. Oòrò.
Toro yànmùyànmù. Okun, ṣó dúró re? Ó dúró. Ọ̀yà mi ló ka. Bùtẹ́. Akin, ọ̀yà rẹ dé. Ọ̀yà. Àṣẹ. Ọtí yẹn yàn. Àwọn kan yàn àti yàn. Ọyàn. Nígbà wọn ti rọ tí ní ilé wa àárọ̀ kùtùkùtù bá ọtí a fi mú fọyín ni. Ó fi pè. Akin. Bùtẹ́. Akin bùtẹ́. Ẹ̀ka àlejò. Ẹyẹ ẹkù. Ọmọ Akin. Kọ́ọ̀nù yẹn bá jojú kẹ̀yìn rẹ̀, ajojú kejì, wọ́n pèsè ọ̀nà méjì ní. Ilé mo ra ni. Ilé náà free. Ọ̀yẹ́là. Ojúmọ́ Ọ̀yẹ́là. Ìlàjẹ mo ra ni. Ìlàjẹ mo wá ní. Ọmọ ẹgbẹ́ náà kan hẹn wà. Orí rẹ̀ burú. Ayé rẹ̀ jìn. Ìfẹ́. Mẹ́fà. Àárín sí mí lálejò ni. Àyè ṣe mí lálejò. Wọ́n sọ pé jí mọ́ ni. Pẹ̀lú mi Adébáyọ̀. Ọmọ Ìlàjẹ mo mọ̀ tí èmú bẹ̀ yí o. Tíátà mọ̀ yí o. Ayé ẹ lọ o. Àwọn àjàgbàrá èké tèmi mọ̀. Olóòrèrè kan. Má bèbí mi o. Aṣọ ló ti yẹ. Ó kàn ń díbọ́. Kò mú. Ló wá sọ̀rọ̀ ẹ̀ di Yakin. Mi ì tí ì rí ìyàwó. Orí mi ìṣẹ̀lẹ̀ púpọ̀ díẹ̀ náà ni mo mú. Má bínú bébì ni. Tó bá máa wá mu púpọ̀ nǹkan. Bébì máa ṣe báyìí. Ilé sọ pé jí mọtí ni. Mi ì ṣe bébì ẹ̀. Màmá nǹkan yára sí ilé hàn. Àwọn ẹgbọ́n tí mú mi pé jí mọtí ni o. Bẹ́ẹ̀ gbọ́ tí wọ́n àti ilé ràrẹ́ fún mi mi ọtí ń bẹ̀ yìí ni o. Bẹ́ẹ̀ sọ́sọ́ bó rà ń bẹ̀ ìgbà yìí màmá gbọ́ tí bọ̀tà ní màmá tó fi dín ká mọ́. Short force, Did she force it inside your mouth? Did she? I'm planning me understand. Kí lẹ̀ ń plan? Èmi ò tí ì rí ìyàwó Yakin. Ó mọ̀ nǹkan tí mo kọ́kọ́ rí nígbà tí mo gbé ní àṣà. F9 lélẹ̀. Irá F9. Ó mọ̀ nǹkan tí mo kọ́kọ́ rí. Mo rí pé nǹkan tó kọ sára aṣọ ẹ̀ náà kọ sáyà ẹ̀ kò bà mí lẹ́rù. Ṣùgbọ́n bó ṣe ń gé yẹn, decision yẹn wọ̀ ẹ̀ ló wà òkú ṣọwọ́ mi. Mi lọ́wọ́ sílé yìí. Mi tí ò rí ìyàwó. Ìyàwó ni ọmọ òdòdó ni ó wù mí o. Ókè ó wù yín. Kàsí ọwọ́ ẹ̀ ló wà. Ṣùgbọ́n ilẹ̀ gbé fún. Kó lè ṣètò mi. Ẹ̀yin gan-an ẹlẹ́sẹ̀ tẹ̀ ọ́. Hello, o ò tí ì rọ̀ kọ́. Màmá síbẹ̀ ohun mi yèrè gbọ́ tí ohun mi àgbà mi ò kí mo fi jẹ̀bi báyìí. Ibo ni kòkó kan? Èmi ò mọ bóyá nu mọ́tò ẹni mo ti máa ń lọ. Bóyá wà lọ. Èyí tó ṣe ti tó. Adigun! Màmá ẹ̀ set mi up ni. Adigun! Adigun dà! Adigun ti ta ayé Adigun. Ìgbà tó bá yẹ kó tẹ̀ ká sọ. I don't see him house. You can't do this to me now. Girl! Adigun sa. Mi ìfẹ́ ọmọ yìí. Tí bá rí bí tiẹ̀ ta. Adigun! Mami, ẹja wọlé. Mọ́mí, nẹ́bẹ̀ wọ lọ́wọ́. Wọ́n tẹ̀sán ẹlẹ́dàá mi bá. Mami, tí n bá gbá etí ẹ̀, ó máa dákú ni. Adigun, sá, take care of her. Let her get her house. Àgbàyà ńlá ni. Àjẹ̀rọ̀dé wọ́n ní. Mami, ẹja wọlé. Mami, ẹja wọlé. Ẹ wá ìfarabalẹ̀. Mami, wọ́n gbé gogo. Wọ́n sọ 1-0. Ọmọ máa fún yín gbà tí. Wọ́n gbé gogo. Wọ́n ṣe 1-0. Ẹ̀yẹ stop padà. Over 2-0. Màmá gbogbo yìí set mi up ni. Ọ̀sẹ̀ tí. Set mi up. Màmá yóò èlé rọrùn wọ̀ ní wọ́n ní èlé rọrùn wọ̀. Èlé rọrùn wọ̀. Èlé rọrùn wọ̀. Ó lè bù. Ẹ̀yà máa fẹ́ parí. Máa bá wọ̀. Ó ṣọ́wọ́n lówùúrọ̀ ṣọ́wọ́n lọ́sàn ṣọ́wọ́n láṣálẹ́. Adigun o lórí púpọ̀. Òun yèé Akin fine fancies wọ́n ti jọ lẹ́pọ̀. Yèyé Akin onítèmi adúmáradán. Yèmí nù, mo kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o. Bàbá o.
Bàbá kò bó sí. Bàbá kò bó sí. Èmi ni o, Adigun ni sà. Bọ́lá ti sọ̀rọ̀ báyìí. Adigun ni sà. Kò fóṣì kò fóṣì. Bàbá mi o. Àbáká ni bẹ́ẹ̀ sà. Bẹ́ẹ̀ sà. Ó ṣeun. Lọ́dọ̀ fún. Pẹ̀lẹ́ Amadi o, ọ̀n kọjá lọ àbí? Ọwá ní ọjà tó. Ẹ̀rà mo dìbò wá sí ìbàyẹn nìkan. Orí Ṣé kò sí lábúrú? Lábú. Ọ̀gá rẹ̀ jà. Èmi àtọ̀gá ọ̀hún ní wàhálà aburú tó wà. Màá sọ fún yín kà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ Mo ń bọ̀. Ẹ̀sà kí ni ẹ̀sà? Méje ni gbogbo wọn. Wọ́n wò pé kí àwọn èèyàn yín má ti débi. Ok, àwọn èdè. Ẹ̀sà. Pẹ̀lẹ́. Ẹ̀sà. Ṣé o ṣe lábúrú? Kó má bàa sí náà nìkan. Nǹkan kan wà tí ò yé mi. Mo rò pé kò sí bàbá mi tí mo níbi ẹ̀yìn náà lọ. Ó jẹ́ kí n tọ̀ yín wá sà. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó lè fà á tó lè máa jẹ́ kí obìnrin dédé máa kanra bí ajé ilé ikú ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ wọ́n ti jùgbà tí síyàn tepetepe tìgbàtí ni mo fi ń lólé ayé tí mo wà náà báyìí o. Ṣéyàwó rẹ̀ máa nà. Kì í ṣe ìyàwó mi o. Àbúrò náà o. Nígbà ìyàwó orú rẹ bá ń nà ọ́. Irú ọ̀dà àdá ò sí ilé owó ni. Ẹ sà kò ń ṣe ìyàwó mi ìyàwó ìyá ọ̀gá mi àwọn náà wọ́n máa ń kanra ni bí ajá ilé ikú ni àgbà tó ti dé sèkó báyìí tìgbà tí mo fi ń lólé ayé mi èmi gan mo ò ráyé wá mọ́ gan ó jẹ́ ti ṣú mi bóyá kí n jẹ́ fi ṣẹ́lẹ̀ gan ni kò yé mi báyìí sà. Ìlú wo ni? Èkìtì ni wọ́n. Èkìtì. Bẹ́ẹ̀ ni. Wọ́n ti pè fún àwọn Èkìtì ní bíi kákanra bíi ẹnu gbogbo tẹ́kìtì máa ṣe jù láyé bíi ká competition wọ́n mọ petition kan mọ́ yẹn láyé lẹ́yìn rẹ̀ àgídí orí burúkú ìlú tó kú ọmọ àtòǹdó wọ́n ti pè àgídí kankan fún wọn ni ìrẹ́dà wọn ò fún mi yáwó bọ́ọ̀bọ̀ òun Adigun. Kò fọ́ṣì. Ìjọba ti jọba bí Èkìtì Oǹdó agídí petition mo ti sọ fún ọ lẹ́ẹ̀kan ni wọ́n máa ṣe bọ́bá rí ìtì nǹkan àtọ́jọ́bìnrin pẹ̀lú èjì ìyá ọ̀gá rẹ̀ wọn bóyá kẹ́niyàn ò bá ló lọ àbí kí alájọ rẹ̀ kú ọmọ pé ẹni ń dájọ́ fún yẹn tálájọ ń bá kú ìkara ní ọ̀bọ̀ sí fún ẹni tó kówó fún yẹn ó lè jẹ́ ti ń ṣe nì. Ṣé rí ọlọ́run owó òfin ṣe wàhálà fún mi? Ìyá ọ̀gá mi wà lẹ́kọ̀ọ́ bí wọ́n tún fowó ránṣẹ́ sáwọn ará Èkìtì níbi tó wà lọ́wọ́ wọn dé. Owó kọ́ ni wàhálà wọn. Dúró kí lọ́wọ́ lè máa fa ìka ṣé bí ìyá ọ̀gá rẹ̀ ṣe bọ́ lọ́kọ àbí ọ̀gá rẹ̀ ò tẹ̀ sọ̀rọ̀ ń pa bá bẹ́ẹ̀ rí. Wọn ò lọ́kọ torí ọ̀gá mi gan fún wa lára wọn ò tí ì sọ̀rọ̀ dé pé bóyá àwọn ní bàbá rí ìgbòlú pé bóyá màmá wọn máa dáhùn pé ọkọ mi o irọ́ wọn ò lọ́kọ. ó lè jọ́ pé ẹ ti kú ẹni ọkọ ẹ̀ bá kú náà tí ò rí ibi jẹ́ ti bọ̀dì fún un ọmọ tí ò rí gbẹ̀yà wọn bọ̀dì fún un tí àgbà bá rí báwọn tí ò tí ì fi bẹ́ẹ̀ dàgbà kan lọ títí tí ọ̀rẹ́ ní bọ̀dì fún un ìmọ̀ bọ́ kan yọ ọmọ kan ọ̀rọ̀ tí ó ṣe yọ wọ̀nyí hàn bóyá ọ wà bí bóyá wà lọ́wọ́ máa ṣètò bẹ̀ àkọ́kọ́ bá ìyá ọ̀gá rẹ̀ wá nìkan àbí ẹni tó tì sí ẹ̀yìn tí wọ́n mọ̀ jọ ṣera wọn. Bàbá kò tó ṣì. Ara wọn lè ṣúwà. Ṣé o pé ẹ̀yin àgbà ní ẹni tó bá mojú òkú ló máa ń padì níyì. Ẹ̀yin lẹ mú tá a lè ṣe ẹ̀yin náà lẹ́ni yìí náà. Ẹ̀yin nìkan náà lè bá mi ṣe. Èmi ò omi gbà àlejò èmi ti kọjá gbogbo bàbá àgbà ti dé sẹ́mi èmi ò lẹ́mi bàbá mi ṣé ìyá kò sí ilé olùlọ́dà. Bó ti ń ṣe sálárì tèmi èmi á máa da sí méjì wọ́n máa kó lájì fún èmi á máa kó lájì. Adigun
Sọ̀wọ́ òkè sáyẹn ìwé rẹ̀ ọmọ ìgbélé yín. Ṣé ó yìí sì ní kéèyàn tó ti ná ṣùgbọ́n ní ilé epo tí wọ́n á já tàbí ó kà bẹ́ẹ̀? Ọmọ iye tí ọ̀nà yẹn ni sálárì tiẹ̀ èlò lọ́n gbà lóṣù. Bàbá kò fòṣì èmi fi ń dá yín lójú pé iṣẹ́ tí mo sọ fún yìí tẹ́ bá fi lè dáwọ́ lé lónìí báyìí ìyá ọ̀gá mi wọ́n lè ta ilé wa kọ́dẹ̀ kú owó yẹn kọ́kọ́ fún yín owó wà lọ́wọ́ wọn. Yọ owó. Ó máa yọ owó. Yọ owó Àdìgún. Bàbá ó máa yọ owó Yàásín. Yọ owó. Ó máa yọ owó sà ó máa yọ owó. Ìwọ ni kọ́ ọmọ bó ṣe tó sẹ́ ẹ mọ̀ pé mi ò lè lọ kùgìrì kanu sí ìwọ lọmọ bó ṣe tó gbogbo lẹ́bù kọ́ jẹ́ kí mi gbọ́ kí ni rìsọ́ọ̀tì. Bísẹ̀sì ló mú ẹyọ o tójú bá ti yẹjú mọ́jú wọn yóò mú ọtí ìgbà tó wọ̀ yàwó ọ̀dọ̀ kò bójì wọn kò sí wà. kò bójì náà ni o. Pẹ́rẹ́ kò sóṣì. kò bójì náà ni. Pẹ́rẹ́ kò sóṣì. Ara wọn ló sì wà. Pẹ́rẹ́ kò sóṣì. Mo máa lówó pẹ̀lú láì mílíọ̀nù years. Tó bá fún ẹ̀gbọ́n yẹn àwọn ayé ló pa ọlọ́. Èyé Akin, èyé Akin, èyé Akin, èyé Akin, èyé Akin, èyé Akin, ìjọ̀gbọ̀n lé wàhálà dé o. Ẹsẹ̀ mi ò kàn orin tẹ̀ ń pè yẹn ó jẹ́ kí n ti dé tipẹ́tipẹ́ o orin yẹn gan ló yẹ kí n pẹ́ dé ẹni ìkọrin. Ẹlẹ́mùrẹ́ ni ọ̀hún rere wà bá lẹ́mùrẹ́ ẹ̀kọ́ èyí ṣe kété yẹn fọ̀nàjà òkè kọ́ ọ́. Àníró lọ ọ̀daràn wa ní rẹ̀ ẹlẹ́mùrẹ́ alàbíyí. Sọ́run kò fẹ́ ṣe lónìí. Ọmọ yọ ọmọ ọ̀fọ̀rùn kìrẹ́ ṣe bẹ́ẹ̀. Ṣé ti kọ́ wọn kéde? Ìlọ èyí ni kọ́kọ́ wò. Peter Leaf kan gbẹ́ kéyìí. Olúleléyìí olúmẹ̀ẹ́dẹ́. Olúmẹ̀ẹ́dẹ́ ni olúlu ti lúlu rin ni lọ́dọ̀ títí Alẹ́kìtì ó súnlé yìí ọ̀rẹ́ ẹ̀rẹ́ rọ́kìrọ́ kí mo pè é. Ẹ sọ pé. Ẹ̀rẹ́ rọ́kìrọ́. Ẹ̀rí rọ́kìrọ́. Nítorí bó ṣe. Ọlọ́run ò ń dáhùn kan o. Àbá dáadáa àbá lókàlókà. Iyọ́ èlò rẹ̀ ti pè bẹ́ẹ̀ wà lọ. Ó méje kan máa yẹ ètú òye Èkìtì. Ọ̀yá bá mi lá wà rí mú. Màdá kún mú ewúro màmú bẹ́ẹ̀dù rẹ̀. Ọ̀bẹ́dẹ́ wàrà iná ọ̀dọ̀ iye Èkìtì kejì wú mi nìkan lọ ẹ̀dínlá nílá 400. Òwú 300. Mo pẹ̀ sáré àmúdàpọ̀. Bàtí máa gbaṣẹ́ ilé yìí, security mo gbà àwọn tó wà lẹ́tọ́ lọ́wọ́ rà fún ọlọ́jà. Ló ti bí ọ. Tàbí ìṣúnú bí ọ ni wá mú mi ẹbí tó orí wọn ló ṣẹ́ mọ́lẹ̀ yìí ni. Àmọ́ ọ̀rọ̀ tí mi gbọ́dọ̀ dáná tó kó wá síbi kó wà jẹun o. Wọ́n mi ẹ̀ má èdè ìbínú. Má èdè ìbínú. Kí ọ̀ pé lẹ́yìn oúnjẹ lọ́rọ̀ àwa security náà oúnjẹ náà lérò náà. Alájẹkù. Wọ́n pẹ̀ yó tètè dé náà ìpè ní sáré gbàkọ̀dà. Sáré èyí ni náà ìpè kò tètè dé. Àbọ̀ mi ni. Àbọ̀ ọmọ. Ẹ ṣàwò mọ́ mi. Ọlọ́run ìjà olórí burúkú wáyé òṣèké mọ̀ pèpè. Ó ti mọ lára. Ṣó ti bẹ́ẹ̀ níbi. All right. I'll see. I'm very happy to see you. Èyí Akin. Ìyá mi. Ọmọ ọ̀dọ́ yẹn ká ọ̀dọ̀ sí. Ẹ̀yin àtàwọn èdè tí wọ́n sọ yìí. Ìyá Akin kí ló ń lọ? Wọ́n mi fọ̀ yìí. Òyìnbó eyé mi. Gbogbo ẹgbẹ́ gbogbo yẹn. Ìyá Akin ló ń bọ̀. Ìlera rí lásán. Ilé ìwà bí. Ilé ìtumọ̀ àbúrò ti yé ìyá. Bọ́ ẹjọ́ ẹni tó wà láì. Èmi like ilé. Ẹ̀yin gan máa like ẹ̀. I chose that specifically because of one or two qualities that I know you like.
Ever like it, what I mean fair or I'm not doing anything, Javier. We parents, we want the best for you. That is why we always, it's like we are selective, but we want the best for you. Shape up, see me, Mama, do go speed on Mama, me, why you okay? Oh, gee, Shane, I saw my popsy to you. How much you come here, Javier? Hey, AKIN. Àti bàbá mi ṣe kékeré iyán kékeré. Èdè ìfẹ́ lọ mú àwọn kíní èdè mú wá. Èmi ti lọ mú wọn o, ẹjọ́ o. Ṣé bẹ́ẹ̀ sọ pé fẹ́? Ó ti yé yín. AKIN. Ògògbó ló yẹ kí mi sè. Ẹ̀rẹ́ bá kìlọ̀ ọmọ kékeré kò kù kí mo bí aláàdé. Kò sí kí ni gbogbo ẹ̀ náà lábàtà. Ẹ wo ẹ̀yà ẹ̀ máa wọ ẹjọ́ ń bọ̀. Ẹlẹ́dàá mi ọmọ ìjàre ò jẹ́ jíyàwó àìláàbárí náà ò jẹ́ àyè ọmọ mi lẹ́rùn. Ọkùnrin ilé ẹlẹ́dàá ìjẹ̀bi àríyété. Ọ̀dọ́ rẹ̀ lọ́rùn oúnjẹ rẹ̀ o. Ìyá èrè, mọ́mí mi, yàpá mi. Ìyá èrè wa, ó dùn. Ó pin títí bẹ́ẹ̀ ni. Ní pọ̀pọ̀pọ̀. Ìyá ìlú, yàpọ̀ mi. Ẹ̀lẹ́, ẹ ṣeun, ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú báyìí. Fanboy. Orèwà pọ̀, ti rí ẹ̀jẹ̀, mo ti rí ẹ̀jẹ̀ gbà pọ̀. Ẹ kú ìtọ́jú. Fóònù mi ṣe fóònù mi yìí. Tani. Bẹ̀rẹ̀ ni wọ́n máa dìstọ́pù ní. Wọ́n dìstọ́pù. Bá mi ni. Ẹ ló bá mi. Mo wà pa. Bó o lẹ ti fẹ́ mọ̀ sí. Fáfúnkẹ́ yín wà pa. Fáfúnkẹ́ yín kò sí kankan tó ṣe Fáfúnkẹ́ yín o. Gbìrìgbìrì bẹ́ẹ̀ lára mi le. Bẹ́ẹ̀ ni, àwọn aráalé ń kọ́. Gbogbo wọn wà lálàáfíà. Ẹ̀yin ìyá Sùdíyà ń kọ́. Tí ó wà dáadáa. Ìyá Adáwọ̀ lóṣù tó náà wà. Ẹ bá ń kí bẹ́ẹ̀, ẹ bá ń kí. Ọ̀dà. Ọlọ́ba. Ó ti wọlé dé. Ọlọ́run ṣeun o, Ifá ṣeun. Gbogbo ọkàn sí tọdún yìí. Gbogbo wọn kàn sí. Gbogbo òlú ní omi títí. Gbogbo ló mọ̀ pé Bọ́tíjà ni bàbá mi. Inú mi dùn. Àṣẹ Èdùmàrè. Wọ́n gbà. Ọdún fàtọ́dún yìí. Wọ́n gbà. Gbogbo ará abúlé ni wọ́n gbà pé èmi Fáfúnkẹ́ mo fẹ́ wálé wá sọdún. Bẹ́ẹ̀ni, ọ̀pẹ ń pẹ. Bẹ́ẹ̀ni, inú mi dùn. Ìjọ̀gbọ̀n lé wàhálà dé o, rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. AKIN tí mo bá ròde, àfijú ni, kò fẹ́ ìdọ̀tí rárá. Kọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan, kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. AKIN Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èkìtì tó délu Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú AKIN dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. AKIN tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ kẹyàn wọṣẹ. Kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o. Ojú rí àkóbí o. Ní àṣìrìn o. Kété po ni mo kí o. Ọ́ tèdògbà. Igi rẹ ni àmútìyẹ̀kùnrin.